C'est pas tenu. Voilà. Lekere gan wa lele. Lekeda. O ti ja. Patada. Batani. Gbogbo kini mo ni keko àti python ṣe yìí. Gba wele. Mo lo ko ṣe si. Lekeda. Leke ni o ti ja si lele. O ti ja si lele. Ẹ máa video. Wa video ju e mo. Ó mà ṣe o. Ẹ dákun ẹ dúró ta lẹni Ọlọ́run, ta lẹ̀yìn Ọlọ́run, ta lẹni tó ṣe farati, ta lẹni tó ṣe gbójúlé, ta lẹni tó ṣe gbọ́kànlé. Nígbà tá a bá lè gbójú láàfáà mọ́, tá a lè fọkàn tẹ wòlíì mọ́, ta wá lẹni Ọlọ́run, ta lẹni Ọlọ́run tá a fẹ́ sádi, ta lẹni Ọlọ́run tá a fẹ́ máa lọ sábà. Gbogbo ẹbí Hafsat ẹ máa kú rọ̀jò, ẹ máa kú àmúmọ́ra o. Mo fẹ́ sọ̀rọ̀. Ó dàbí pé Ọlọ́run fẹ́ lo Abrahaman láti tú àṣírí àwọn kankan ni. Àwọn àṣírí yẹn dẹ̀ ti tú báyìí. Ìjọba Kwara State nìkan ni mo fẹ́ rọ̀ kí wọ́n ṣe ètò bó ṣe tó àti bó ṣe yẹ. Ṣé rí gbogbo àwọn tí wọ́n ń jáde yẹn tí wọ́n sọ pé ẹ pa ni, ẹ má jẹ́ ó wí kankan, ẹ pa ni bò. Gbogbo nǹkan pẹ̀lú protocol. Pípa kọ́ ni ọ̀rọ̀ Abrahaman nìkan, àfáà pààyàn. Pípa kọ́ lọ̀rọ̀ ẹ̀ pọ̀n. Ọgbọ́n yàbí ọ̀nà. Ìgbàgbọ́ tèmi ni pé àfáà Ramani òun nìkan kọ́ ni ń dáṣẹ́ ṣe. Ṣùgbọ́n tẹ́ bá wá fẹ́ mọ̀ pé òun nìkan kọ́ ni ń dáṣẹ́ ṣe, ẹ jẹ́ á kọ́kọ́ wo fídíò yìí náà. Abrahaman tó pààyàn nílọrin wọ́n ní kí wọ́n pa, ẹ dákun kí ló dé tí wọ́n fi pa. Wọn ò lè pa nítorí pé àkọ́kọ́ ni pé kì í sùn lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe irú nǹkan báwọn. Ẹ̀rọ ya ó wà nínú constitution Nàìjíríà yìí pé gbogbo ẹ tó bá ti pààyàn ẹ pa. Ó dé èèyàn mélòó tó pààyàn báwọn tó fojú hàn báwọn tí wọ́n ti pa ní Nàìjíríà. Ẹ jẹ́ kí kinní kan kọ́kọ́ lọ yé gbogbo wa ní wípé ọmọ kékeré tó ta àgbàlagbà láyà, ẹ lọ mọ̀ pé ó ti láwọn àgbàlagbà lẹ́yìn tí wọ́n ń kì í láyà pé lọ ta àgbàlagbà láyà ni. Kò sí ọmọ kékeré ọ̀hún tó lẹ́mìí àti dẹ́rù nǹkan bá wò láìsí pé bọ́ yóò láwọn kan ní bákọ̀pù, ó dẹ̀ láwọn kan ní connection. Wọn àti ìrórí rẹ̀ náà níbo ló gbé sí. Ẹ wá ní kan pa, wọn ò lè pa torí tán bá ní wọn ò pa wípé wọn dájọ́ pé ẹ lọ pa báyìí tó dẹ̀ fojú hàn báyìí yóò tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò pọ̀ da yẹn tẹ́ ń wò pé èèyàn rẹ ni wọ́n yẹn. Ẹ mọ̀ pé lórí ibú ló pọ̀ jù láàrin wọn. Ẹ mọ̀ pé jẹ́ èèyàn lọ́pọ̀lọpọ̀ èèyàn fi gánú wọn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé sórí wo obìnrin gbogbo bí tó bá ń lọ láyé jáyé mọ̀mọ́ o. Ọmọ yẹn rìsíìfù kọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀, ó kàn ló ń bọ̀ ó lòun lọ bì kan. Probability wà tó bá jẹ́ pé bóyá ó dágbére tó sì mọ̀ pé kò síbi tí bá ń bọ̀ wọ́dọ̀ òun máa dágbére. Probability wà kírun tó ṣẹlẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀. Wọ́n ti ń fẹ́ra wọn láti 2023 according to picture tẹ́mi rí pẹ̀lú déètì tó wà lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ó ní pé wọn ò lè káńsù jálàbí o, ẹ mọ̀jà tọra wa, wọn ò lè káńsù jálàbí níjọ́ tí wọn ò bá ti máa pa gbogbo àwọn tí wọ́n bá ti ṣe irú iṣẹ́ aburú yẹn. Ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àfà, ń ṣẹlẹ̀ lọ́dọ̀ pásítọ̀, ń ṣẹlẹ̀ lọ́dọ̀ babaláwo. Ó dijọ́ tí wọ́n bá pa gbogbo ẹni tí máa ń ṣe irú nǹkan báwọn kí wọ́n ó tó lè kí kinní yẹn ó tó lè rọlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n níjọ́ tí wọn ò bá ti máa pa wọ́n kí gbogbo ayé máa rí wọn báyìí bí ó ṣe máa kọ̀ntínú náà nìyẹn. Ìwọ ni o mọ̀ jẹ́ kẹ́mi rẹ lọ o, mọ̀ gbẹ́mi rẹ lẹ̀. Àti pé gbogbo owó obìnrin náà tó ń fẹ́ àáfàá níjọ́ tó bá ti ń wọkọ̀ rẹ lọ tó ti ń rí rìn sí rẹ̀ tó ti rí pé ó níwẹ̀ kan ti ń lọ wẹ̀ ó ní kinní kan ti ń tọ́ sọ́wọ́ àáfàá tètè jápa o. Torí gbogbo ẹ̀yin obìnrin tẹ́jú díbi wèrè káàkiri pé àáfàá mo fẹ́ fẹ́ àáfàá mo fẹ́ fẹ́ ìran àáfàá méjì lẹ rí tọ́pọ̀lọpọ̀ obìnrin fi láwọn fẹ́ fẹ́ àáfàá.
àkọ́kọ́ ni àwọn àfáà tí ń ṣe yahoo, ẹ̀kejì làfẹ́ ń jálàbí. Torí ìṣọwọ́ tá àfẹ́ ń jálàbí àtàfáà tí ń ṣe yahoo, ìṣọwọ́ tó fi náwó. Àfáà tó jẹ́ pé bẹ̀rù Ọlọ́run, àánú Ọlọ́run ló fi rówó tiẹ̀, kò ní ná bẹ́ẹ̀ o. Ẹ̀yin obìnrin ò sì ní fẹ́rù èèyàn báwọn, àfi àfáà tẹ́rí tí ń ná báyìí, tí ń ná báyìí, tí ń ná báyìí. Òun làáfáà gidi lọ́dọ̀ tiyín. Yes, sir. Mọ kámẹ́rà rẹ̀ ní ilẹ̀. Táwọn ṣe ń lò. Yes, sir. Gbogbo àwọn ilé tó kó kalẹ̀ kí n ṣe wọn. Ó pààyàn tó yé nílé. Ẹ wọlé ẹ máa wọlé. No, kọ́ padà. Ibi tí ó dá sí ní ẹ̀ tó inú tí ọ̀dà tó dá sí. Ẹ wá wọ̀ bẹ́ẹ̀ lóbi dùn. Ẹ wọlé ẹjọ́ bá wá àtà lóbi dùn ni. A máa gbé tébù orí tébù yìí ló gbé lẹ́nu. Wọ́n á gbé tébù yìí á gbé tébù yìí ló kún. Adá. Ó kú ọbẹ̀. Ọbẹ̀ nù. Àti tébù. Ó kú kankan lábẹ́ o. Ìjà wa gbó. Gbogbo àwọn ìtàn sáwọn kìíní nù. Lẹ̀kẹ̀ rẹ̀ gan wà lélẹ̀. Ilẹ̀ kẹ̀dà. Ó ti já. Pátádà. Bàtà ọ̀nà. Gbogbo kí níwọ̀n ní kẹ́kọ́ àti pàìtàn ṣe yìí. Gbogbo àwọn ilé. Mo ló fẹ́ ṣẹ̀ sí. Ilẹ̀ kẹ̀dà. Lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. Ó ti já sílẹ̀ lẹ̀. Ẹ máa bí dì. Wọ́n fídíò ojú ẹ̀ náà. Ẹ̀gbọ́n báyìí. Tébù yìí náà máa gbé. Ló wà nínú kìnnìkan. Ẹ̀jẹ̀ náà. Ẹ gbé ẹ̀jẹ̀ ìtìrí fẹ́ jẹ̀ ni. Ọ̀ká àwọn gbà yín máa kà. Èyí mọ̀. Èyí mọ̀. Ló wà nílé. Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀rọ nìyẹn. Ọ̀wọ́ ẹ̀. Ara ọwọ́ ẹ̀. Gbogbo ilé yìí, iṣẹ́ àwọn ilé yìí náà. Àwọn iṣẹ́ rẹ̀. Ẹ̀rọ nìyẹn àti rí kan náà. Ọwọ́. Ọwọ́ ẹ̀. Lẹ́yìn kò ní tó ń gbọ́. Bá mi ṣe fídíò kiri. Pé àwọn àìsí sọ̀tọ̀. Let's do the normal. Come on, others. Let's do the normal sashing. Please, let's do the normal sashing. You have seen what you want to see, but let's do the normal sashing. Yeah, normal sashing. Apáàkì gbogbo ní bíbá. That is what normal sashing now. What do you mean by normal sashing? Mo kọ́kọ́ kí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara pẹ̀lú ìrìn àjò àti ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Èmi kàn bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ fi ìbẹ̀rù Ọlọ́run ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe. Ẹ farabalẹ̀ ṣe ìwádìí fínífíní. Ẹ má jẹ́ kí ojú ó kàn yín. Ẹ wá bẹ̀rù Ọlọ́run bí àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn State. Àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn State, ẹ bẹ̀rù Ọlọ́run bíi tiwọn. Lórí ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọba àlù ọba tí ó ń fìyà jẹ aráàlú. Irú eléyìí kì í ṣe ọ̀nà kan, ó pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi mọ̀ wípé
tí iná ò bá ní olùgbèjà lẹ́yìn kò ní gòkè odò. Ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin agbófinró, ẹ̀yin amòfin, ẹ̀yin tẹ́ ń darí òfin. Èmi mọ̀ pọ́rọ̀ tó bá ti sojú ìlú kò fara pamọ́ mọ́, ṣùgbọ́n mo mọ̀ pé látàrí ìwádìí, kí ni ọjọ́ orí Abrahaman? Tí wọ́n bá lọ tún wò dáadáa, Abrahaman ní í ṣiṣẹ́ fáwọn kan ni, ṣùgbọ́n tí wọ́n bá fún gángan ń fukú fún yóò fọ̀fọ̀ kú fún gbogbo ẹni yòówù tó bá wá dáa kọ. Ẹ ṣe ìwádìí dáadáa o, ẹ má jẹ́ kó ka aláìṣẹ̀ torí pé kó lè bọ́ ń bẹ̀, ẹ má jẹ́ kó ka ẹni tí ń bínú ẹ̀ torí pé kó lè bọ́ ń bẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi irọ́ ni Abrahaman ti pa, ọmọbìnrin yìí kú, òun ọmọ bóun ó sì ṣe mọ́. Àṣẹni tó bá pààyàn ó máa ń sáré jọ̀jà rẹ̀ wípé ẹsẹ̀ mọ̀ tí nǹkan bá ti dé báyàn òun mọ̀ irú yín pọ̀ tí ń ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kéèyàn mọ́ bẹ̀rù, kí bẹ̀rù bójú ó mọ̀ sí, kéèyàn sì mú èèyàn lẹ́mìí ẹgbẹ́ rẹ̀, á kú sì dù kó wá kún láì ṣẹran. Allah Akbar. Kí ni irú yín wá fẹ́ sọ tẹ́ ẹ bá dọlọ́lá tán? Ẹ wá máa renew rẹ̀, ẹ tún máa lu èèyàn láti máa fi renew. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Mo nígbàgbọ́ pé àmì wo lọ́lọ́run fẹ́ fi Abrahaman ṣe fún Ìlọrin, torí pé kò yẹ kó jẹ́ pé kò síbi tó ti yẹ o, kò síbi tó ti yẹ ká gbọ́rù nǹkan báwọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá, àwọn kan tùmí o, èmi ò nígbà kódà tó fi mọ́ Mẹ́kà, nígbàgbọ́ pé ibì kan Ọlọ́run fẹ́ràn jù. Mo nígbàgbọ́ pé kò sí ìlú tọ́lọ́run fẹ́ràn, ṣùgbọ́n náà ló mọ èèyàn tiẹ̀ nílùú kọ̀ọ̀kan. So káwá torí pé Mẹ́kà ti wà Mẹ́kà, ó ti wà ní Saudi, káwá máa nígbàgbọ́ pé ibẹ̀ náà ló mọ́ jù, tàbí káwá máa rí Ìlọrin bí ìlú mùsùlùmí pé is the best. Mi sọ pé ìlú Ìlọrin ò dáa, ṣùgbọ́n most of people ń fojú rẹ̀ wò, tó dẹ̀ jẹ́ pé Ìlọrin náà máa fi yangàn wípé ọ̀dọ̀ àwọn ìlú ẹ̀sìn ni, débi pé wọ́n ì fẹ́ gba ẹlẹ́sìn kẹta láàyè kó ṣe nǹkan tó bá wù nílùú Ìlọrin. Ìbàlójú ńlá ló jẹ́ ìwà tí Abrahaman hù. Ó wá fún ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn míì láǹfààní láti máa dọ̀tí mùsùlùmí, tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé kò síbi tí wàá bàjẹ́ yìí ò sí. Láìpẹ́ yìí ṣe bí wọ́n mú àwọn kan, àfáà náà ni wọ́n, àwọn mẹ́ta ni wọ́n ṣiṣẹ́, àwọn méjì jẹ́ àfáà ńbẹ̀, ẹnì kejì wọ́n pè ní onífá tàbí babaláwo. Possibility wà, ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìyàtọ̀ tó wà láàrin babaláwo àti oníṣègùn. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ babaláwo náà ló ti gbàbọ̀dẹ̀ báwọn àfáà ṣe gbàbọ̀dẹ̀. Now wọ́n wá mú wọn tán, alẹ́sìn ìbílẹ̀ tí ń bẹ láàrin wọn ó ti sá lọ, àwọn àfáà lọ́wọ́ tẹ̀, àwọn ni wọ́n kà. Màá play fídíò yẹn tẹ́ máa rí. Kí lorúkọ tí? Abdulrasheed Ọlárẹ̀wájú. Ẹ bá mi sọ sókè. Abdulrasheed Ọlárẹ̀wájú. Abdulrasheed Ọlárẹ̀wájú. Kí ni tó ṣẹlẹ̀? Wọ́n bá orí yẹn lọ́wọ́ mi. Wọ́n bá. Orí yẹn lọ́wọ́ mi. Báwo ló ṣe jẹ́? Mo lè ti dé. Báwo ló ṣe jẹ́? Bó lẹ ti rí, báwo ló dẹ̀ ṣe jẹ́? Àwọn tí wọ́n gbẹ̀dẹ̀ kan ta fún mi rẹ̀ yìí. Ẹ ti máa darú ẹ̀ tẹ́lẹ̀ àbí? Àwọn èdè tẹ̀lé. Ọ̀dà. Ibo lẹ gbé orí tẹ wá jó yẹn sí? Ibi náà ló wà jù. Kí lẹ fẹ́ fi ṣe? Mo fẹ́ lò fún ìbò àṣírí. Bíbò àṣírí. Bíbò àṣírí. Ta ló bẹ̀ yín níṣẹ́ bíbò àṣírí yẹn? Mi ni mo fẹ́ lò fúnra mi. Ẹ̀yin lẹ fẹ́ fi ṣẹ́ fúnra yín? Ṣé babaláwo lẹ̀yin? Àfáà ni mí. Àfáà ni yín? Ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín? Àfáà ni mí. Àfáà ni yín? Ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín? Ìyàwó yín àtọmọ yín kọ́? Kí ló tẹ́ ẹ lò àwọn yẹn? Ṣé wọ́n láwọn yẹn ò ní jẹ́ ni?
àfà kí ló tẹ̀ lo ọmọ yín tàbí ìyàwó yín èló lẹ ra orí yìí lọ́wọ́ wọn 35,000. owó ta lè fi ra gangan ẹ dá orúkọ ẹ. Ismail Murana. Mo fún lówó. Lẹ́kan ọkọ̀ fún ifá. Tanifa. Ìyẹn orí yẹn mú. rí yẹn mú. Ìyẹn tó tà fún agangan rí. sọ ọwọ́ wọn lẹ ti rà ṣẹ̀yìn ti bẹ̀ wọ́n lọ́wọ́ ìtẹ́lẹ̀ pẹ́ nílò ẹ̀. Last week náà mo sọ fún wọn. last week lẹ sọ Pẹ̀ fún nídìí orí. Ṣùgbọ́n Àfáà yìí náà ni. ọjọ́ wo náà gbé wá fún yín Sunday ni. Sunday ìjẹta náà gbé wá fún yín ní tútù àbí ní ige tán sì gé náà lẹ ti bẹ̀rẹ̀ sí lò ó tó aago mélòó tán gbé wá Bí aago mẹ́ta ṣá. lọ́sàn-án gbà ó lẹ wá jò Mo jó wálé náà náà. òjò wálẹ̀ nínú ilé ọ̀dọ̀ yín àbẹ̀gbálẹ̀ ni. Nínú ọ̀dọ̀ mi. Nínú ilé ọ̀dọ̀ yín tẹ̀ kọ́ńbó. Ní ibi ayọ̀ rẹ̀. Ìdí ayùn rẹ̀. Tẹ̀ní àfa tó torí fún yín kò sí láàrin yín bí. Ẹni tó ta Ẹni tó ta ẹ̀yin lẹ́ta ta ló ge. ẹni sọ̀rọ̀ Ọlálẹ́kan Àkàndé. Ọlálẹ́kan Àkàndé. Bẹ́ẹ̀ sà. Ẹ̀yin lẹ́ta orí. Ẹni tó sà. Ó yá. So bí ọ̀rọ̀ yìí Ẹ sọ̀rọ̀ sókè. sọ̀rọ̀ sókè jọ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́. wàá tó ọmọ ọdún mélòó ń sìn Ọlálékan Ní tó 27 sí 28. o ò lè sọ precisely iye ọmọ ọdún ẹ 27 year old So ṣe rí mo ṣe wà sẹ́ǹgbọ́. Mo mọ̀ pé èsì sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè sẹ́ǹgbọ́ bó ṣe jẹ́. So bí ẹni wà ní ọ̀dọ̀ mi. Tani. Bàbá yìí wà ní lorúkọ ẹ̀? bàbá wà ní bàbá tí wọ́n gé orí rẹ̀ bàbá yẹn wà ní ọ̀dọ̀ mi sẹ́ǹgbọ́. Bàbá yẹn ti wà lọ́dọ̀ mi ẹni nǹkan pé ẹni wọ́n dẹ̀ sọ fún àwọn pé àwọn nídìí nǹkan bá aládàlá mi mọ irú nǹkan tó gbé mi wọ̀ tí wọ́n ti ṣe iṣẹ́ yẹn. o mọ̀rú nǹkan tó gbé ẹ wọ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ mo wá ta ló sí ṣe tán. gangan Àwa mẹ́tẹ̀ẹ̀ta ni lẹ́jọ́ la ṣiṣẹ́. gé orí bàbá La ṣiṣẹ́. ta ló dún wọn lọ́rùn gangan Àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́ ta ló mọ̀bẹ lọ́wọ́ kò sẹ́ni tí ò mú ọ̀bẹ lọ́wọ́. Ẹ̀yin Àwa mẹ́tẹ̀ẹ̀ta lẹ jọ mú. àwa mẹ́tẹ̀ẹ̀ta la ṣiṣẹ́. Níbo lẹ ti dú bàbá ta ló lọ́rùn? mú ọ̀bẹ ta ló dún wọn Ọ̀ní ni ó mọ̀bẹ kó lè. ta ló dún wọn Àwa méjì yìí. Níbo gangan láti dú lọ́rùn? ta ló dún wọn Àwa méjèèjì la. lẹ́jọ́ mú ọ̀bẹ La jọ mú lọ́wọ́ ọ̀bẹ lọ́wọ́. ẹ̀yin méjèèjì ò lè mọ̀bẹ lọ́wọ́ pọ̀ No bẹ́ẹ̀mi ṣe sẹ́ǹgbọ́ bẹ́ẹ̀mi ṣe mú lọ́wọ́. Ó ti yé yín ọ̀dà yìí pé èmi fẹ́ máa shake. Àfẹ́ ìwà sọ fún mi wípé kíní yóò ṣe ń pẹ́ jù bẹ́ẹ̀ ti gba ọ̀bẹ lọ́wọ́ mi báyìí tí wọ́n ṣe yanjú ẹ̀ báyìí wọ́n wá gbé fún bàbá yìí gbà tí wọ́n wá gbé fún bàbá yìí tán wọ́n á rò pé irú kí ni nǹkan tí mo dánwò láti jẹ́ tí mo ti ń balẹ̀ ayé mi bọ̀ tí bàbá mi fi kú. Ọwọ́ ajẹ́ ìbànújẹ́ fún mi. Ibo lẹ ti dú bàbá? Ilé ibo lẹ ti dú bàbá? Ọ̀dọ̀ bàbá yìí ni bàbá ọkọ Ilé ibo? ká tó wá gbé wá sí bólúwájí nílẹ̀. ilé ọ̀dọ́ ẹ Ibi tẹ́yìn gbalé sí. ìmùtẹ́mi gbalẹ̀ sí. Ibẹ̀ lẹ ti wá dú bàbá. Yẹ̀sà bẹ́ẹ̀ Láago mélòó? níbi ọwọ́ ìrọ̀lẹ́ sẹ́ńdà kọ̀ bí aago mẹ́ta náà. Ìrọ̀lẹ́ lọ́sàn-án. Gẹ̀ẹ́bí ọwọ́ 3 sí 4. Ṣé ò sẹ́nìkan kan nú ilé ni? Àwọn bíi mẹ́jọ ni símẹ́sì ló ń gbé ní ilé ọ̀dọ̀ wa. Ṣé ò àsẹ́nìkan kan lé ní táìmù yẹn? Gbogbo èèyàn wà nulẹ̀ ẹnìkan kò bọ́ mo bọ́ tà sí wa. wọn mọ̀ gbàtẹ́ ṣe Àwọn èèyàn wà nulẹ̀. wọn mọ̀ gbàtẹ́ dú bàbá Àwọn èèyàn yọjú sí wa. wọn yọjú sí yín Bẹ́ẹ̀ ni Wọ́n mọ̀ sà pé ń dún ìyàn nú ilé. bẹ́ẹ̀ ni sàbọ̀ tẹ́rí àtìgbà bàbá ìṣe lọ tán báyìí ẹ̀yìn lè jáde mọ́. ní sùúrù ẹ̀yin sì fi kó lè jáde mọ́lẹ̀ nígbà tẹ́ wá dú bàbá tán ẹ̀yin ta ló gbẹ́ ilẹ̀ tí wọ́n sin bàbá sí So ìgbà mo wá sọ fún àfáà yìí pé Question and answer. no ta ló gbẹ́ ilẹ̀ mo gbẹ́ ilẹ̀. ìwọ ló gbẹ́ Mo ilẹ̀ kọ́ sọ fún àfáà yìí pé nǹkan tí a ṣe yìí pé mi ò mọ bí mo ṣe ń rí pé ìwà òkè mọ́ fún ara mi mo sọ kínní ìjáde kì í ṣe pé máa ń bù mí tó bá pé mo fi mọ́ ka mọ́ mi lọ́wọ́ ó ṣe ń fún ara mi mo sọ jáde pé fún ta ni ìyá wa onílé ọ̀dọ̀ wa pípẹ́ pààyàn o no ó rí ibi tá a gbẹ́ tá a fi ìpẹ́ bò ọ wá tẹ ibi bẹ̀ ọ wá rí pósí ọ wá bá mi gbà kí ni nǹkan tí a kó síbi mo wá ní gàmá ẹ wá jókòó ẹ ní sùúrù báyìí ni ìrìnàjò tí mo rìn ẹ wá ẹ jẹ́ ká lọ rí àwọn landlord meeting ọ̀dọ̀ yín bàtà lọ rí àwọn landlord meeting ìwọ ló ṣáà ṣàlàyé fún wa àbí bàtà wà lọ rí àwọn landlord meeting wọn wá jẹ́ kó yé wọn wípé landlord meeting mo ti ṣe nǹkan báyìí o wípé ọkàn mi ọ̀dẹ̀ balẹ̀ mọ̀ kì í ṣe ìkọ̀tà tó lámì lẹ́nu mọ́ ọ̀dẹ̀ bí mi sí sẹ́ni tó lọ lẹ́nu bàbá kí ni orúkọ yín orúkọ mi ni Ismail Ismail Muraina ẹ tọmọ ọdún mélòó 44 gbogbo tó ṣẹlẹ̀ yìí tẹ́ ń gbọ́ tí òun sọ ìbáwò ló ṣe jẹ́ afáì ni mo mọ̀ afá lẹ́mọ̀ ṣọlá ń sọ pé àwọn ènìyàn lọ́sùn lórí ìfẹ́ méjì mẹ́ta máa fáwọn ní ìfẹ́
tiẹ̀ ẹ̀yin sì ní orílẹ̀ yìí ń tà báwo lójú àyíká iná sọ fún wa láì rí pé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ̀yìn pé àfa máa fi nǹkan lọ àfa èmi sì ń láì tó wà pé wà ní ọ̀dọ̀ wa mo ti gbá sí láti pè ní ifá ọ̀la so wọ́n ti gbá lálọ́ mi tìrì so ó ti so lé kí n mọ̀ pé òun ṣe nǹkan báyẹn so ìgbà tó lè ṣe báyẹn wọ́n á fi lọ̀ mí wọ́n á ti gbà mọ́ mẹ́nìkan so mo ní mo mẹ́nìkan ìgbà tí wọ́n ti wọ́n rí ti ń pọ̀ wọ́n á mi ò lè ṣe bọ̀ tó mẹ́nìkan wọ́n á dùbà ẹnìyẹn fún wọn so wọ́n á dùn ẹni fún wọn èmi ni àwọn ọmọ wọn kó wọlé mi lọ́wọ́. èló náà kó fún yín 35,000 ojú ọ̀nà mọ̀ èló lẹ sọ pé ẹ fẹ́ tà. èmi kàn ò connect wọn ni èmi kàn connect lásán ni so mo dẹ wọn kó 35,000 fún mi torí ìyẹn ló ní 35,000 ni wọn á gbà cash wọ́n ti ń dúnàdúrà gan lọ bí ọ̀sẹ̀ bíi méjì kí wọ́n tó wá fi owó kún. wọ́n ti ń pèpè àsílẹ̀ bá ń ṣe. no àti òkè pé olú gbígbẹ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fẹ́ rà. gbígbẹ náà fẹ́ rà. ẹ gbà tí ojú gbígbẹ so ní sùúrù ọkùnrin jẹ́ sọ̀rọ̀. ẹ máa gbọ́ nígbà tí ẹ mú bàbá tí bàbá dọ́dọ̀ yín ta ló dú bàbá lọ́rùn. ẹ tó dùn ní. ẹ tó dú bàbá lọ́rùn. ó ti dé ìsáyà mi ò sílé mo wà lẹ́gbẹ́dá ó wá pè mí pé ẹni ẹ ti dé ó lẹ́ni ẹ ti dé yà so bó ṣe wá lẹ́ni ẹ ti dé báyìí mo á wá láti Ẹgbẹ́dá mo ti bá bàbá yẹn bẹ́ẹ̀ bàbá yẹn wọ́n mi sílé bàbá yẹn wà nílé wọ́n á pè mí wọ́n á kọ́nẹ́tà méjì wọn máa rẹ̀ tẹ̀lé wọ́n á ṣèríra wọ́n ṣe ìra wọn ìmọ̀ kọ̀nẹ́tì wọn ilẹ̀ kọ̀nẹ́tì nígbà tí fa lọ́dọ̀ bíjọ́ mẹ́ta tí kò fi tí ò ṣe wọ́n lè ti ń wọ́ni pé wọ́n fi ọlọ́pàá mi ó ṣe kí nìkan kọ́rọ̀ máa di pé ariwo wa ẹni yìí ni máa sọ. ẹ̀yin náà ṣàkówó fún. wọ́n kó fún ẹni yẹn ní ojú wọn náà lójú wọn náà. ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí gangan òun kọ́. ó ti travel jẹ. ó ti travel. kí lorúkọ ti tẹ. Babalọlá Ifá. Babalọlá Ifá níbo lòun gbé. ó ń gbé bọ́lá jìbọ̀ tó ti ó ń gbé bọ́lá jìbọ̀ tó ti gbé ọlọ́sùn. ó ti sá lọ báyìí. ok ẹ tó ọmọ ọdún mélòó bàbá yìí. 47 years. gbogbo àwọn ìrìn àjò yìí ọ̀tako ẹ̀sìn pé káwá ní torí pé ẹnìkan ò ti dáa nínú ẹ̀sìn káwá dọ̀tí gbogbo ẹ̀sìn tó kù tàbí ká máa dọ̀tí àwọn tó kù nínú ẹ̀sìn yẹn bí wọ́n ṣe bí kálukú ló ń rò ó ṣùgbọ́n mo ti sọ fẹ́yìn mùsùlùmí o mo ní kò sí ń tọ́yẹ ọmọ ẹ̀jẹ̀ iṣẹ́ àfáà tó o bá bímọ tàbí tó o bá lóbì tí wọn wá bí pé tọlọ́pàá dádó tí wọn ní sẹ kí ló ń ṣe tí wọn bá ní iṣẹ́ àfáà ni ara tó bá wù yín ni kẹ́ ẹ dá lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ lè bínú kò sí ti ń jẹ́ sí àfáà iṣẹ́ wòlíì tiẹ̀ tó dá díẹ̀ torí wọ́n fún wòlíì ń sálárì ta ni ń fa àfáà ń sálárì sáàfáà ń gba bí sẹ̀rí lè láì àbí sówó bí ọlọ́mọ làáfáà fẹ́ mọ̀ náà gbogbo ẹni àfáà tó bá ti ní sí àfáà lòun ṣe mí ò pé Kùránì ò tó jókòó tí o yìí sì pé kò tó jẹ ṣùgbọ́n sí gbogbo yín sọ́nà tó tọ́ ilẹ̀ fi Kùránì jẹun ilé ìlú ṣokùnfà rẹ̀ táwọn àfáà kan fi against jálàbí torí wọ́n mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe jálàbí ẹ ṣe láṣẹ ẹ gbẹ́ èrè yín tí ó fi rebete torí tó o bá ti ń ṣe jálàbí ọmọ ilé kọkọkì ọmọ palangba ọmọ mẹ́wọ́ aborí orí ẹja aborí ọmọ mẹ́jọ òjijì ẹni tí mẹ́jọ òjijì tí ń jùnú ẹni tí ń mú ológbò tí ń jùnú kòkò tí ń gé mọ́bẹ̀ tí ń jó láàyè ṣírú ẹni bẹ́ẹ̀ ò ní padà pààyàn àbí tá a fẹ́ mọ̀ tanra wa jẹ a lè torí pé àjọ jẹ́ mùsùlùmí ká má sòdodo ọ̀rọ̀ fúnra wa àwọn tí wọ́n sì mú kinní gan láàyò tí wọn ò ṣe lámúlùmọ́là tó ṣe pé ẹ̀sìn tiwọn ń ló gba ìlànà bẹ́ẹ̀ ẹ wá máa ṣépèlé wọn ẹ mọ̀ pé wọ́n wọ̀ náà nígbà tẹ́lẹ̀ bọ́ bá wọ̀ náà ìwọ tó ń jó mùsù tó ń jù lójú kíní láàyè àtẹ̀yìn tẹ̀ ń gé odidi ọmọ èèyàn tẹ̀ ń gé kélekèlé tẹ̀ ń pè mọ́ra yín lọ ibo lẹ́yìn fẹ́ wọ̀ ẹ̀yin náà ńlá fi ń sọ fún yín pé ètò kù nínú ìsìláàmù tó yẹ kẹ́ ẹ mójútó ọ̀pọ̀lọpọ̀ yín ò mójútó ẹ̀sìn ẹlẹ́sìn ilẹ̀ fẹ́ máa fọ̀ mọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yin gangan ìdọ̀tí pọ̀ lára yín alhamdulilayi mo máa dúpẹ́ pé mi ò kéwu wàláhì tàláì mo máa dúpẹ́ bí kéwu ṣe dáa tó mo máa dúpẹ́ pé mi kéwu déédéé tí mo ké déédéé tí fi jọ́sìn fọ́lọ́ ni tí ò sínú bẹ́ẹ̀ kan lè parọ́ fún mi tó gbogbo pé kéèyàn kan wá dé nísìnyí kan wá mọ̀ pé kinní kan ni súnà kinní kan ni ò ṣe súnà kinní kan lọ́tọ̀nà kinní kan ni ọ̀tọ̀nà with my age with my knowledge with my experience mo ti mọ kí ló dáa kí ni ò dáa nínú ayé bẹ́ẹ̀ bá wá mọ tó dáa
àtẹni tó kíwà àtẹni tí ò kéwú ṣé gbogbo wa ò against tí Abdulrahman ṣe lénìí yìí ṣé kò tako Islam ṣé kò tako òfin Nàìjíríà ṣé kò tako àṣàlẹ̀ Yorùbá. tẹ́ ẹ bá dẹ̀ lọ bírú wọn máa fa àfáà yẹn gan wọn pèsè àfáà làwọn ń ṣe àfáà tí ọba ti níṣẹ́ míì lọ́wọ́ ó ní iṣẹ́ gidi lọ́wọ́ tí yóò dẹ̀ ní nǹkan gidi tí ó gbé dání tí ń jẹ ó lè ní ọlọ́pàá ẹ mú ẹ gbé lọ kóòtù ẹ rán lẹ́wọ̀n. ẹ wá pariwo sàríà 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 bẹ́ẹ̀ bá gbé sẹ̀ríà ọ̀hún dé tí wọ́n bá ní wọ́n fẹ́ dá ṣèdájọ́ òdodo lórí sẹ̀ríà ẹ mọ iye àfáà tó yẹ wọ́n mú kí wọ́n gé apá ẹ̀ kí wọ́n gẹ́sẹ̀ rẹ̀ kó kú mẹ́ ẹ̀yin ìyá sẹ̀ríà wọn jẹ ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹ̀ ní gbé sẹ̀ríà wà lọ́nà dáadọ́ òdodo ní Yorùbá fi kọ sí yín lọ́rùn pa àwọn ọ̀fẹ́ wọ́n mọ̀ pé ẹ̀ ní gbégbọ̀nà dájọ́ òdodo tí kì í bá ṣe pọ́rọ̀ tó bá ti sojú ìlú kò ní farasin mọ́ ibi ìnọ̀rọ̀ Abdulrahman yìí ibi wọn ti ń pọ́ máa gbà fà ni wọ́n ti ń pọ́ máa fà ńlá kan ni àfáà wo làfáà ńlá wájú Ọlọ́run àfáà wo làfáà ńlá inú àfáà tí ọ̀rọ̀ ọmọ tọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ní àwọn ìjọ wà lóríṣiríṣi ẹ pe àwọn olórí ìjọ yìí ẹ pa àwọn executive ẹ pè wọ́n ẹ ṣe meeting ẹ tún ẹ̀sìn wa ṣe ẹ tún ṣe tẹ́ ẹ bá tún ṣe wàhálà tí yín ni Ọlọ́run ti dá tí ó dá sáyé Ànábì ti lò gbésí ayé ó ti lò lọ Jésù ti lò gbésí ayé ó ti lò lọ ẹ rí Fáàgbà Ṣàngó Ọ̀rúnmìlà tẹ́ ń bá wí wọ́n ti lò gbésí ayé wọ́n ti lò lọ àwa lọ́jọ́ kù mẹ́ àwa tí lẹ́yìn kí kálukú mójútó gbésí ayé ẹ̀. Nígbà tó bá ti di pé àfáà ń ṣiṣẹ́ fún yahoo wòlíì ń ṣiṣẹ́ fún yahoo wòlíì ń ṣọṣẹ́ fún yahoo àfáà ń ṣọṣẹ́ fún yahoo sáfáà gan ṣé kò ní ṣe yahoo yahoo ọ̀wá tàmọ́ kálukú wá dológun owó ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ibi yòówù tẹ́ bá ń fara pamọ́ sí àṣírí yín ọmọ tú gbogbo ẹni yòówù tó lè wá ń di kéèsì yìí tó lè jẹ́ pé òṣìṣẹ́ papọ̀ pẹ̀lú Abdulrahman ni tí wọ́n fi sọ ọmọ ọlọ́mọ tí wọ́n fi sọ àwọn òbí rẹ̀ tí wọ́n sọnù mọ́ wọn lójú lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tó bá kú mẹ́ àṣírí yín ó tú ni àní gbàdúrà kẹ́ ẹ sọnù máwọn òbí yín lójú ẹ̀yin ò ní sọnù ṣùgbọ́n àṣírí yín ó tú àṣírí yóò tú. Mo wá pè ìjọba mo rọ ìjọba òfin kan wà ló ti fẹ́ mọ lọ́másà débi pé téèyàn bá pààyàn nísìn tí wọ́n bá dájọ́ kú fún un tó lè wà rìmáìndì gbére lẹ́kàn mọ́ gbọ́ pé wọn àmọ́ bí wọ́n pa àmọ́ bí wọ́n pa ẹ̀yin ìjọba ẹni tí wọ́n bá dájọ́ kú fún gbogbo ẹ̀yin tó bá yẹ kẹ́ ẹ sáìn ẹ mọ̀ sáìn ẹ jẹ́ wọn ó tètè pa bóyá tí wọ́n bá ń pa bóyá bẹ̀rù ó mọ̀ wà nígbà tí àwa kéré àmọ́ ń wò ó nù tẹ́lì tí wọ́n bá ní wọ́n pààyàn kan wọ́n fẹ́ yẹ rẹ̀ tàgbà pépà ó gbé news ó gbé bọ̀ látìgbà tá a ti gbọ́njú bóyá lè mi gbọ́ ẹ kàn máa gbọ́ pé wọ́n dájọ́ òkú fẹ́ nìkan ni. bọ́ mo nígbàgbọ́ wípé gbogbo ẹni yòówù tí wọ́n bá dájọ́ òkú fún tó bá ṣe pé wọ́n pa wọ́n bó ṣe bí òfin ṣe fààyè rẹ̀ lẹ̀ àti bí ilé ẹjọ́ bá ṣe gbé ìdájọ́ bẹ́ẹ̀ kalẹ̀ tí kì í ṣe pé irú ẹni tọ̀hún ń sẹ̀mí lọ́gbà ẹ̀wọ̀n ó ṣeéṣe kí bẹ̀rù ọmọ wà torí pọ̀pọ̀lọpọ̀ gan tí ń hùwà bí wọ́n máa ń nígbàgbọ́ wípé táwọn bá dáràn yìí tán àwọn kan bọ̀ wá tàn tí kì í bá ṣe pé Ọlọ́run tó fi social media tó fi ta wá lọ́rẹ. ẹ wo ti Ogun State yẹn tí kì í bá ṣe social media sáàmù ọrùn kan bẹ́ẹ̀ ni àní mọ̀ ṣé bẹ̀rù ọ wà fáwọn ọba aládé tó kù ṣùgbọ́n social media tàṣírí yẹn ìjọba Ògùn náà wá ṣiṣẹ́ takuntakun gọ́fúnà Ògùn State náà ṣiṣẹ́ takuntakun gọ́fúnà Kwara State àwa pè yín o àwa rọ̀ yín o inú mi dùn àfáà kan ti sọ jáde ní kí wọ́n ṣèwádìí lọ Ìbàdàn wọ́n ló dàbí ẹni pé Ìbàdàn ni wọ́n torí sí gbogbo bí wọ́n rí wọ́n tà sí gbogbo bí wọ́n rí kí wọ́n tà sí pẹ̀lú iṣẹ́ táwọn ọlọ́pàá ti ẹ̀ ń ṣe yìí kéèsì yìí ti fìdí múlẹ̀ Ọlọ́run kún yín ọlọ́pàá Nàìjíríà àwọn tí bá ń ṣe dáadáa nù yín ni o ṣùgbọ́n àwọn tí wọ́n bá ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ wọn ní látúbọ̀tán rí ní iṣẹ́ yìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin
tẹ jólùdáàbòbò wa èèyàn lẹ́yìn náà ẹ̀mí lẹ gbé sọ́run tẹ fi ń mí àbọ̀ Ọlọ́run mọ̀ dájú lórí yín ẹ dákun torí tọ́lọ́ àtàná Muhammad lórí Abrahaman yìí ẹ jẹ́ ó dópin bóyá kí wọ́n wá pàṣẹ sílé ìgbìmọ̀ asòfin bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìnjẹsìn yìí ó ti jẹ mọ́ kí ilé ìgbìmọ̀ asòfin jókòó lórí ẹ̀ ó ti jẹ mọ́ ẹ jẹ́ àmọ̀ pé kò sí ti ń jẹ́ sí àfa gbogbo àfa ọlọ́ọ̀kọ́ ẹ lọ kọ́ṣẹ́ àfa tó bá kàwé ẹ lọ kàwé àfa tó bá fẹ́ tajà ẹ lọ sí ṣọ́ọ̀pù then gbogbo àwọn àfa kan tó ti pín gbogbo tí wọ́n ní tí wọ́n kó jọ láyé ó ti jọjọ orí wọn lọ EFCC sẹ́yìn sọ ni nígbà tí àfa bá wà ní age of 27, 22 years 25 years tó ń control billions of naira tó ń lọ Amẹ́ríkà ṣeré tó ń lọ London ṣeré tó ń lọ Canada ṣeré pẹ̀lú èjì yẹn tí ó dẹ̀ ní business mi kò dẹ̀ gbanú gọ́fìmẹ̀ntì kọjá ojú wa ti là ẹ méjì afẹsẹ̀ bójúmọ́ ṣiṣẹ́ bí ẹ méjì afẹsẹ̀ tara wa jẹ mọ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹnìkan ò lè dọ̀tí islam tọ́rọ́ náà ló gbé islam ẹ̀ kalẹ̀ ẹnìkan ò lè dọ̀tí kristẹni ọlọ́run mọ̀ nípa kristẹni ṣe tó fẹ́ gbọ́ kò sẹ́ni kankan tó lè dọ̀tí ẹ̀sìn àbáláyé tọ́rọ́ náà ló gbé kalẹ̀ fún rẹ̀ ṣé wọn bá nàbí lò gbà ni wọn bá nàbí lò gbà ṣùgbọ́n ilé tó ṣẹlẹ̀ yìí kálukọ́ bẹ̀rù ọlọ́run lórí tí ọba sọ lórí ẹ̀sìn àfáàndó kọ ara ẹ̀ jẹ́ ni o ẹ̀ tí ìgbórí káfáà kan gbé tó tá ń balẹ̀ tá mọ̀lẹ́bí rẹ̀ kọ́ gbé mọ̀lẹ́bí ànábì mọ̀ lò àrọ́ ọmọdọ́mọ ànábì mọ̀ lò kò tí sí kálukú jókòó bàbá ẹ̀ ni ìwà tí kálukú bá hù bí ọjà fà náà tó ṣe náà ni ó ṣe nínú ayé torí bí wọ́n ṣe bí ọjà wòlíì náà ní tí ó ṣe náà ni ó ṣe. Ìjọ ń pa yorì ń dunnú lọ́hùn ìsọ̀ rẹ̀ sọ mi o dáàbò rẹ bomi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi ẹ̀mí burúkú ẹ̀mí wàhálà ẹ̀mí àdánwò tí máa bà lé ẹ̀dá ẹgbẹ́ tí fi máa dú ẹ̀dá ẹgbẹ́ má jẹ́ ó bà láwọn ọmọ mi o má jẹ́ wọ́n bókọ mi jẹ́ o má jẹ́ mi ní ó bókọ àwọn òbí mi jẹ́ tó bá ti fura pé ní ẹsẹ̀ ọmọ rí ọmọ wọ́n dọ́ọ̀bù fúnra rẹ ní ìgbèfà alágbófinró lọ wọ́n jẹ́ ó bókọ rẹ jẹ́ possibility wà irú ìrìn tọmọ yìí rìn káwọn òbí ẹ̀ ó ti mọ̀ kí wọ́n máa dọ́ọ̀bù especially àwọn ìyá tọmọ bá ti lè fún ọ lówó tó lé 10,000 báyìí wọn ní pọnmọ wọn ló kọ mọ ó ti di kí wọ́n máa lo hair fún nínú ayé ẹ wá wo iye onírúurú bẹ́ẹ̀ àbí kan tó kọ́ ni ọmọ kékeré tó má búrò rẹ̀ lọ ní babaláwo pé wọ́n bò ń lò tí ìbá ṣe pé babaláwo yẹn jẹ́ ẹni tínú ẹ̀ mọ́ tó fà wọ́n lọ́lọ́pàá lọ torí tí wọ́n bá ní ó mú wa yóò padà mú lọ bò bẹ́ẹ̀ ẹ wá wo onírúurú tí ń ṣẹlẹ̀ ní ayé òpin ayé ò ti wá dé òpin ayé ti dé ọlọ́run ṣe sùúrù o èèyàn bí Hafsat àtàwọn ẹbí mi tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí ọlọ́run rọ̀ yín lójú o ọlọ́run ṣàánú yín o ọlọ́run gbàdúrà yín o gbogbo ìdùnnú tí máa ń mú yẹn gbàgbé ìbànújẹ́ ọlọ́run bá mi ṣe fún